Oki gbogbo lẹ ba'da a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. Mo kí màmá mi, ìyá mi Táíwò, Kíkẹ́, Fásàmí, mo kí yín púpọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ó ṣe díẹ̀ tí mo ti gbúrò yín jẹ àti pé èmi náà k'Ọlọ́run bá kó ṣàánú. Mo kí ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi. Nítorí pé n tí mo fẹ́ sọ láàárọ̀ yìí, ọ̀pọ̀ èèyàn máa hate mi, níwọ̀nba ló máa like mi. Torí pé òtítọ́ ọ̀rọ̀ kò ní ṣaláì má sọ̀rọ̀ ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ mùsùlùmí, bọ̀ máa nídìí àti sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ níwọ̀nba lètò tí mo fẹ́ ṣe, níwọ̀nba lọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Torí pé ẹ máa wá bá mi pín tí ó máa kan gbogbo ilé, tí ó máa kan ọkùnrin, tí á kan even á kan Emir of Ìlọrin. Ẹ bá mi pín, torí màá sọ gẹ́gẹ́ bí mi náà ṣe jẹ́ nínú Ìlọrin. Ọmọ Ìlọrin ni mí tí ń sọ máa lè. Ó dẹ̀ yàtọ̀ síra wọn gedegbe. Èmi ń ṣe ará Ìlọrin, ọmọ Ìlọrin ni mí tí mo dẹ̀ ṣẹ̀ wá láti ìlú Ọ̀yọ́, tí ìran bàbá mi tí wọ́n tẹ̀dó sí ìlú Ọ̀yọ́ àti wọ́n tẹ̀dó sí ìlú Ìlọrin, tí wọ́n wá tukọ̀ Ìlọrin tí ò rújú bó ti ìyá àti bàbá. Adẹ̀mọ́ tán ń gbé bọ̀. Kí n tó yà sọ́dọ̀ Ìlọrin, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ń sọ lénìí. Kò dìgbà tí mo bá fi kéwú àbí kí n gbé Kùránì, kí wọ́n á lóhùn mo fẹ́ gbé wá, kí n lóhùn mo fẹ́ ṣe. Mo kí ọ̀gá mi Mr. Koiki, mo kí yín púpọ̀. Kí n lóhùn ló kàn. Bí mo ṣe jọmọ Ìlọrin tó kí wá ní pé Kùránì kí máa sí, kí máa sọ Lárúbáwá tẹ́yìn nǹkan ò gbọ́, kí máa sọ Arabic tẹ́yìn nǹkan ò mọ̀, kí n máa sọ Lárúbáwá ni, kí wọ́n lóhùn mo fẹ́ máa fi ṣe wáàsí fún yín. Sójó èdèlé babaláku bàbá mi ni. But ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ màá sọ ní Yorùbá. Mo kí ọ̀gá mi Ọlá. Ọ̀rọ̀ tó wà nínú àwọn Kùránì àtàwọn tírà kọ̀ọ̀kan màá máa sọ ní Yorùbá kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ lè gbọ́. Torí ẹ̀ mo ti fẹ́ jẹ́ kẹ́ bá mi pín ètò yìí látara àwọn oríṣiríṣi nǹkan àbí èyí tá ń gbọ́ àti èyí tá ń fojú rí lórí social media káàkiri. Torí pé wọ́n fẹ́ trend, torí àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn, torí àwọn àgbàlagbà tó yẹ òye nínú ọ̀rọ̀ ẹ̀sìn, torí àwọn ẹni tí ò mọ nǹkan kan tó jẹ mẹ́sìn. Torí pé nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà láyé tí ò yé wọn, ẹ̀yin àfá ẹ sáré síbí kẹ́ ẹ gbọ́ mi. Torí mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa kẹ̀yìn sí mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ìjà ẹ̀sìn tí ẹ̀ ń lépa àbí tẹ̀ ń sáré sí, àbí tí ẹ rò bí ẹ̀yin lẹ wà ń bẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ǹjẹ́ kí lẹ mọ̀? Ǹjẹ́ kí ló ń jẹ́ ẹ̀sìn? Ǹjẹ́ kí lẹ mọ̀ tó ń jẹ́ ẹ̀sìn gangan? Ǹjẹ́ kí náà ń pè lẹ́sìn? Ǹjẹ́ ta là ń sìn? Ǹjẹ́ ta là ń pè? Ǹjẹ́ ta là ń forí balẹ̀ fún? Ọ̀pọ̀lọpọ̀ àfáà kan lọ lé kéwú, wọ́n ní mímọ̀, wọ́n wá mímọ̀, bọ̀ wọ́n ló kíran rásù kìtáàbù wọn. Òótọ́ wọn kọ ìwé lẹ̀ sínú kíní, ọpọlọ wa lè kà á, ọpọlọ wo ló fẹ́ fi explain? Gbogbo yìí kò síbẹ̀ ṣe lè ṣe tó náà, ẹ lè tú bákan náà. Bọ̀ tí tọ̀rọ̀ tí màmá máa sọ fún yín nínú àwọn àlàyé, nínú àwọn ìmọ̀ràn
tí máa jẹ́ kó yé yín ni wípé kí gbogbo yín pátápátá ìbẹ́ta kẹ́ ronú torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó bá tabára lé àtàbárò oko. Ẹ jẹ́ n sọ fún yín pátá, àwa tá a jẹ́ mùsùlùmí àjàjà wa àfà, mo fẹ́ rọ ẹ̀yin ṣéwù, ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ẹ̀kan, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin tó jẹ́ pé àdá, tó jẹ́ pé ẹ̀yin la síwájú nínú ìmọ̀, ìbádá kẹ́ pé wọ́n orílẹ̀ tá a wà bí mo ṣe jọmọ Ìlọrin tó jẹ́ kọ́kọ́ sọ fún Emir of Ìlọrin. Emir of Ìlọrin kì í sọba. Emir of Ìlọrin wọ́n ń sọba. Ẹ gbọ́, àgbà onímímọ̀, aṣíwájú ẹ̀sìn ìtumọ̀ orúkọ ọ̀hún. Àwọn náà kì í sọba, wọ́n mọ̀ pé àwọn ń sọba Emir làwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń ṣe mistake ọba Ìlọrin. No, Emir of Ìlọrin. Bọ́lá pé ọwọ́ olóṣèlú ti wọ̀ ọ́, òun ló fa tó mo fẹ́ sọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa kọjú ìjà sí mi, bẹ́ẹ̀ ni bò títọ́ ọ̀rọ̀ ní ká máa sọ òun. Ànábì Muhammad, mo ti sọ pé mi ní máa sọ̀rọ̀ ní Lárúbáwá torí kó lè yé èèyàn ọ̀pọ̀lọpọ̀. Ó ní orí ahọ́n èèyàn, ahọ́n yìí òun ló máa la ni, òun ló dẹ̀ máa pa ni. Mo mọ̀ pé kan máa ṣẹlẹ̀, bọ̀ dáadáa ló máa ṣẹlẹ̀ sí mi. Bọ̀ máa sọ nǹkan kan fún yín nínú ayé wípé ẹ jẹ́ kí gbogbo wa ronú dáadáa. Ẹ̀yin tẹ́ jẹ́ àfà, nǹkan tẹ́ ń fà lẹ́sẹ̀ ó máa padà yọ yín lẹ̀. Wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́dì, mo fi títóbi Ọlọ́run bá búra sí àjàjàlú Ìlọrin. Ẹ̀yin tẹ́ jẹ́ ojúlówó ọmọ Ìlọrin tó jẹ́ wípé ẹ ti ní ẹ̀sìn, ẹ ti ní ìmọ̀ kéwú, wọ́n gbé wá fún yín ni ẹ wá torí pé wọ́n gbé wá fún yín ẹ fẹ́ dà kankan tó ti wà rí. Mo lè sọ̀rọ̀ 80s nígbà táwọn bàbá ńlá ti wá, tí ọba Ìlọrin bá ń bọ̀ láti yídì, gbogbo àwọn oníṣẹ̀ṣe ọ̀tọ̀ láyé wọn tó máa tẹ̀lé délé ọba tán dẹ̀ máa ṣe ojúde ọba fọ́jọ́ láti jọ́ yẹn títí díjọ́ kẹta. Àwọn oníṣẹ̀ṣe wọn máa pidán láyé àwọn bàbá ńlá wa nígbà yẹn lọ́hùn, láyé Sùlù Gàmbàrí. Ìwọ tó bá jọmọ Ìlọrin wá já mi, wọ́n máa sọ fún wa pé ẹ má rẹ́rìn, tẹ́ bá rẹ́rìn èyí tó bá gbékun nímú, èyí tó máa yọná lórí, èyí tó máa dọyàn sílẹ̀. Ìwọ tó bá jọmọ Ìlọrin, gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń jáde tẹ́ lọ ń bá ìyá kan orílẹ̀-èdè tá a wà, ǹjẹ́ ṣé mọ àkọsílẹ̀ rẹ̀ láti 1999? Ta ló sọ fún yín pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni? Ibi tí wọ́n ti bí mi ni tán forí mi sọlẹ̀ sí. Wọ́n kálukú máa ṣe titi ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má torí pé ẹ ti pọ̀ ẹ fagídí gbà àbí Fúlàní ti wọ̀ yín bí wọ́n ṣe tan bàbá ńlá wájọ́ kínní àná. Ẹ ṣọ́ra ìtẹ́ǹpà lẹ́sẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ á padà àfẹ́ ti yín. Èmi ò ní ní pé yín tẹ́ ẹ máa ń threatening, tẹ́ ẹ máa ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, tẹ́ ẹ máa ní ẹ kó wá síbì kan. Ìjọ kan náà ni màá jáde láyé. Mo máa ń sọ̀rọ̀ kan ní gbogbo ìgbà pé kúlú ayín sáyà mu, ẹ má jẹ́ kí n sọ kéwú lẹ́nì tí wọ́n máa rò pé bóyá fà ló sọ̀rọ̀. Gbogbo tí mo bá ṣe bó jẹ́ dáadáa bó já burú, màá jáde láyé. Gbogbo ìwọ tó wá níwọ̀ ìwọ ló tó, ìwọ lọ̀gá, ìwọ ni kíní kan, ìjọ kan náà ló máa jáde láyé. Bọ̀ ó tọ̀rọ̀, ẹ fún kálukú wọn lẹ̀, ẹ fi kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀, ẹ fi àwọn oníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀. Ṣé nǹkan tí wọ́n rán yín lẹ̀ ń gbájúmọ́? Ẹ gbájúmọ́. Ǹjẹ́ ṣé bí wọ́n ṣe pèpè sẹ́sìn lẹ̀ ń pèpè sẹ́sìn? Ǹjẹ́ ṣé ẹ̀yin àfáà jàgídíjàgan ni àbẹ́wò ẹ pèpè sẹ́sìn kéṣe tí wọ́n rán yín? Tẹ́ máa kàn sọ fẹ́yìn àfáà
abẹ́yìn ni Ọlọ́run tẹ́ gbé dání tí ẹ bá fẹ́ kí a wá padà máa tú àṣírí, torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà ní Kùránì kọ́ lẹ fi ń bọ́ ohun kálukú. Ọ̀pọ̀lọpọ̀ tírà tó wà ìtẹ́ kọ́ lọ́wọ́ ara yín ni tẹ́ fi ṣe wáàsí fún yàn, ìtẹ́ ṣenú yàrá yín tẹ́ gá bàbá àwọn èèyàn tẹ́ fi pamọ́ fáwọn èèyàn. Ǹjẹ́ ṣé lè sọ síta bí lè máa sọ fara àtàkó kó máa ṣe? Tírà Ànábì tẹ́lẹ̀ gbà wá tí ẹ gbé wá in tó wà nínú ẹ̀ wọ́n ní ni lọ́dọ̀ tèmi. Ìtẹ́ bá ti sọ ni ṣé rí òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò lójú àwọn èèyàn. Mo ti sọ tẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ètò, mo ní pé ẹ lè like mi, ẹ lè má like mi rárá. Even ẹ lè reduce follower mi nítorí òtítọ́. Gbogbo ẹ̀dá tó bá ń sáré òtítọ́ gbogbo wọn náà lọ́lọ́tẹ̀, gbogbo wọn náà lè máa ń lékú sí. Bọ̀ máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín pé tẹ́ bá padà fà á débì kan tó bá dàrú, ń kálukú á padà sáyé ẹ̀. Ṣé rí àwọn kan wà nísàlẹ̀ nínú Ìlọrin wa yìí tí wọn ò sọ kankan, tó jẹ́ pé gbogbo tẹ́ ń ṣe ń bí wọn nínú, láwọn àgbààgbà àtàwọn ọ̀dọ́ mi tí wọ́n kàn wò yín ràn. Even nínú ẹ̀yin tẹ́ jáfà mi, nínú ẹ̀yin tẹ́ jáfà mi tí wọ́n ń wò yín ràn, nínú ẹ̀yin tẹ́ jẹ́ ìkàn mi tó jẹ́ pé àwọn àfá mi gan tún wà tó mọ̀ pé òótọ́ ni tí wọ́n tún tẹ̀lé yín. Ẹ̀yin ọ̀dọ́ àfá wá jáde ẹlẹ́lọ́mbà ìyá lágbájá kan, mi ìròbó tán mọ́lẹ̀ babalá baba yín, ìjẹta ló nílẹ̀, ìjẹta la dá kó nílẹ̀, ta lẹni tó dá ilẹ̀ yẹn gangan, ǹjẹ́ bó lẹ ti ṣẹ̀ wá, ǹjẹ́ báwo ni Ìlọrin ṣe jẹ́, ǹjẹ́ kí lẹ mọ̀ nínú kan Ìlọrin àti káàkiri, kìí ṣe Ìlọrin nìkan, nílẹ̀ Yorùbá wa yìí, ilẹ̀ Haúsá gan, ǹjẹ́ ṣé mọ̀ pé wọ́n yìí ṣe ìṣẹ̀ṣe wọn? Ń kálukú ẹ fi wọ́n sílẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má torí ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ dá wàhálà lẹ̀ sílùú, ẹ má torí wàhálà kẹ́ dá kankan lẹ̀ sílùú. Ẹ káàbọ̀ sá, torí ọ̀pọ̀lọpọ̀ tí ò yé yín ó pọ̀, wàláhì ó pọ̀. Mo máa ń sọ kókó fún ẹ̀yin àfà tẹ́mọ̀, ọlọ́sùn tẹ́ rí yẹn tó ń bọ omi tó ti àtàrà pé òjíṣẹ́ tòun lómi tó máa báwọn jíṣẹ́ bọ́bọ Elédùmarè ọbọ Ọlọ́run. Ṣé bó ní tó rí, ṣé bó ní tó mọ̀, níbi tí gbàgbọ́ ti ẹ̀ tó wà nìyẹn. Táwọn kan náà dẹ̀ nígbàgbọ́ lé lórí, bẹ́ẹ̀ ni. Ẹ má jẹ́ káwọn èèyàn padà nínú ẹ̀sìn tẹ́bẹ́ fi tipátipá. Ẹ rántí pé nínú ẹ̀sìn yìí náà ẹ ti sọ pé tó bá da ayé kan, àwọn kan máa fi tipátipá fún wa lẹ́sìn bí CCC. Ṣé mùsùlùmí lẹ fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀? Ẹ ṣe làákàì, ẹ ṣe làákàì rárá. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ìbẹ́ta kẹ́ gbọ́ dáadáa, ẹ lọ wádìí ilé yín. Tẹ́ bá ní ká sọ̀rọ̀, ǹjẹ́ mo fẹ́ bèèrè lọ́wọ́ yín, ẹ má pariwo pé yẹ̀pẹ̀ lọ́lọ́run fi dá wa. Dẹ́bà tú lọ tẹ́ kàbọ̀ ẹ́ nínú yẹ̀pẹ̀ kíní kan. Ibi tẹ́ ní mímọ̀ mọ́ dé nìyẹn, ibi tí ẹ̀yin àfà ní mímọ̀ dé nìyẹn. Èmi máa dúró pé kìí ṣe yẹ̀pẹ̀. Yẹ̀pẹ̀ wà nù tá a lò tó yẹ kó wà nínú nǹkan tá a pò. Eléyìí tó yẹ kẹ́ ẹ fi síwájú ẹ̀yìn lẹ gbé sí. Omi, nǹkan táwọn ọlọ́sùn ń bọ̀ tí wọ́n fi yin omi torí pé omi ò lọ́tà. Omi yìí in tó ń ṣe lára ó pọ̀. Ǹjẹ́ kí Ọlọ́run ọba fi dá wa gangan? Ìgbà tí wọ́n ní kán lọ bu yẹ̀pẹ̀ wá, ṣé yẹ̀pẹ̀ ló ní kí wọ́n lọ bu ní? Ṣé yẹ̀pẹ̀ lọ́lọ́run ní káwọn màláíkà lọ bù? Irú yẹ̀pẹ̀ wo náà lọ bù? Ṣé ẹ fẹ́ lọ bu yẹ̀pẹ̀ gbẹrẹfu kẹrẹ̀ lẹ́fẹ́ mọ́ só máa dúró? Ẹ lè bu yẹ̀pẹ̀ gbẹrẹfu kẹlẹ̀ fẹ́ fi kọ́lé láyé,
kó dúró. Ẹ̀yin ti gbàgbé pé omi la fi ṣẹ̀dá kankan ni. Omi ló bí yẹ̀pẹ̀. Báwo lomi ṣe bí yẹ̀pẹ̀? Tó bá tó àsìkò àmọ́ máa sọ fún yín. Kí ló ṣàgbà omi? Òun látẹ́gùn. Àìmọye nǹkan tẹ́ ṣe làákàyè lé lórí, tẹ́ wádìí, tẹ́ ṣe wádìí, ẹ wá lẹ ní mímọ̀ wo lẹ ní? Àwọn tó ń bọ omi ó yé wọn ibi tí wọ́n mọ̀ mọ́ nìyẹn, tí wọ́n nígbàgbọ́ lé lórí tó dẹ̀ ń jẹ́ fún wọn, torí kò sẹ́ni tó lè bómi sọ̀tà. Omi tẹ́ rí látara pé wọ́n ní kán lọ bu yẹ̀pẹ̀ àrọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tómi tó jẹ́ pé bí amọ̀, kí ló wà lára amọ̀ tó fi ń lẹ̀ mọ́ra wọn, kí náà fi pò kán tó mọ́. Tí ò bá sómi lára ẹ̀, báwo ló ṣe fẹ́ dúró? Ẹni tó fẹ́ kọ́lé tó ra yẹ̀pẹ̀ tó ní kò sómi, òun kàn máa kọ́, báwo ló ṣe fẹ́ kọ́? Ẹ jọ̀ọ́, obìnrin àtọkùnrin tí àwọn ìyá wa Ádámù àti Éfà tẹ́ sọ, tẹ́yìn sọ pé Ádámù àti Éfà, ìgbà tán máa súnmọ́ra wọn, kí náà dà síra wọn lára táwa fúnra wa ṣe lọ́wọ́lọ́wọ́? Kì í ṣomi ni. Tó bá tásìkò kan ló máa kí bí omi gangan tó bí yẹ̀pẹ̀. Tí omi bá pẹ́ nínú ilé, a máa yọ̀ lọ́wọ́, a máa tík díẹ̀díẹ̀. From there yẹ̀pẹ̀ máa jáde nísàlẹ̀ àrọ̀fọ̀, nísàlẹ̀ a máa di green. Omi náà ló tún bí igi. Àti ìtúdé bẹ́ẹ̀ à ń bọ̀. Wọ́n sọ pé mi ní lọ ní kéw. Ẹ̀yin àbá ẹ kọ tírà fún ara yín. Àwọn àbá a máa kọ tírà fún ara wa, a máa fi ṣe wáàsí níta. A máa yọ kankan díẹ̀díẹ̀ nínú Kùránì, a máa fi kún. Ṣé ẹ ti rò bí bóyá ayé ò tí ì gbọ́n mọ́ ni? Ẹ má dá wàhálà ẹ̀sìn sílẹ̀. Ṣé ẹni tó bá tásìkò tí lọ ni ò bá ṣọ́ra, á kábàámọ̀. Ẹ̀yin tẹ́ jájòjì tẹ́ fẹ́ tẹ̀lú, tẹ́ fẹ́ ṣe jágbajàgba gan, ẹ máa padà kábàámọ̀ bọ̀. Torí tó bá padà dójú ẹ̀ bẹ́tà kẹrọra máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe òun. Ṣé torí pé bóyá àwọn nǹkan láwọn fẹ́ lọ kí wọ́n bá lẹ tó ti gbọ́rọ̀ ẹ̀sìn wọlé? Tẹ́ bá bìlì pàgbára yín máa káwọn sẹ́yìn lọ́lọ́run. Ǹjẹ́ ta lọ́lọ́run? Ta lẹni tá lè pè lọ́lọ́run? Ta lọ́lọ́run ta là ń sìn? Níbo lọ́lọ́run yẹn wà? Nǹkan tí mo ṣe láìkì àwọn onísúfí. Àwọn onísúfí máa ń wá nímọ̀ débì kan, wọ́n wá ìpamọ́ kan. Àwọn dàbí onísáyẹ́ǹsì ni. Bẹ̀yẹn oníjàgídíjàgan nínú ẹ̀sìn tí ẹ̀sìn ò yé. Àwọn súfí mi náà wà, kò yé wọn. Ẹ̀sìn yìí ti wọ́ brain ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Ẹ gbàgbénú ayé o. Ẹ jẹ́ ká tàràkà mọ̀jánà. Ẹ jẹ́ ká yé gàyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Etí àwọn èèyàn ti là, àwọn èèyàn ti kúrò lẹ́ni tó gọ̀ nínú ayé. Wọ́n ní làákàyè nísìn níbi tí social media yìí dé. Wọ́n ní ọpọlọ, wọn ronú nísìn tàwa yìí. Kí la wá tanra wa tàǹtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfáà tó yẹ ká wá ṣẹ́ṣe. Ẹ lọ sánàdá country ni. Mo sọ fún bàbá mi President Tinubu, bàbá Bọ́lá Ahmed Tinubu, mo sí wáàsí kan fún wọn. Kọ́lọ́wọ̀n bọba láàánú kó ṣe bẹ́ẹ̀, kó jẹ́ kó rí bẹ́ẹ̀. Torí mọ̀ pé bákan méjì tó bá yá, gbogbo kálukú máa padà lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bọ̀ tí wò bá tó bá yẹ pé ìdàkejì náà kó tó lọ, ẹ lọ reduce mọ́sálásí, ẹ lọ reduce church. Mo máa ń sọ, ẹ lọ ṣe bẹ́ẹ̀. Gbogbo wa ló máa taba. Àwọn nǹkan tó yẹ ká fi kọ́lé iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní masters, tó ní gbogbo nǹkan láyé tó jẹ́ kó ṣe tán tí ò ríṣẹ́. Nínú Kùránì náà ti sọ wípé tí mọ́sálásí kan ò bá tí kún, ẹ lè kọ́ mi. Ní Káàbà gan, níbo ni mọ́sálásí síra wọn fi jìnnà síra wọn sí? Ẹ máa nínú street kan ẹ lè rí mọ́sálásí méjì, ẹ lè rí ṣọ́ọ̀ṣì mẹ́fà. Àwọn nǹkan tó yẹ ká owó kẹfẹ́ ọkọ̀kánlẹ̀ ní street kan àbí
street kẹta sí kẹrin ṣé wọ́n lè fẹsẹ̀ ṣe ìjírá lọ síbi bẹ̀ ni kán lọ kírun kásìkò òrùn tó ẹ lè rìn lọ síbi tán ti fẹ́ lọ kírun. ẹ̀yin tẹ́ lọ chọ́ọ̀chì náà ṣe àárá wọn tó lọ chọ́ọ̀chì tó yẹ pé wọ́n á wọ ibi tí wọ́n nífẹ̀ẹ́ chọ́ọ̀chì wọn ṣe wọ́n á wọ mọ́tò bíi 2000 débẹ̀. ẹ ṣe ìjírá lọ síbi tán ti fẹ́ lọ kírun. ṣé bẹ́ẹ̀ fẹ́ lọ sin Ọlọ́run ni pẹ̀lú ọkàn mímọ́ sẹ́sìnù wàláì Ọlọ́run tó ní pé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ làṣà ǹjẹ́ kí ló ń jẹ́ àṣà ǹjẹ́ kí ló ń jẹ́ ẹ̀sìn ọ̀tọ̀ níwà àṣà ló níwà ayá ìwà sínú ẹ̀sìn ni torí tí ò bá sí wà ẹ̀sìn ò pé àṣà ló kọ́ ìwà àṣà ló gbé ìwà jáde ẹ wá fẹ́ dojú àṣà bolẹ̀ ẹ fẹ́ pa àṣà rẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ l'Ànábì ṣe ṣe ni ẹ lè rí nǹkan rí gbà ẹ mú lé bàbá yín ẹrùn ẹ mú ti bàbá ẹlòmíì ẹ wá fẹ́ fi ṣe kínní láìsára kìlù ẹ nílà káì kankan àbá kan sọ̀rọ̀ gbogbo àwọn náà bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó ibú gbogbo tẹ́ ṣe gbogbo yín bẹ́ẹ̀ tí ń jórí ekulẹ̀ sí ń jórí ẹyẹ nínú Ìlọrin bẹ́ẹ̀ ni tẹ́wà pẹ́ ẹ̀yin gangan ló lórí ẹlẹ́bọ ẹ̀yin ló lórí ẹlẹ́bọ ẹ má yẹ ká di ṣe rí tí a bá fi lè gba tẹ́ ẹ̀ bá ṣe sùúrù tẹ́ ẹ̀ gbé jẹ́ wọ́rọ́ a máa tú àwọn àṣírí oríṣiríṣi tó yẹ pé abẹ́ àfẹ́t Islam ìbẹ́ta kan ra wà lórí ọkẹ́ wà torí ẹ̀ ẹ jẹ́ ká gbé Islam lárugẹ kó má yẹ pé ẹ fẹ́ ẹ̀yìn fúnra yín lẹ́fẹ́ fi tí ọyìn ọ̀dọ́ sí lẹ́fẹ́ fi ọwọ́ ara yín ba Islam táwọn bàbá lákù yín ti gbé dání tí ò ti bàjẹ́ ti pẹ́ lẹ́fẹ́ fọwọ́ ara yín bàjẹ́ àwọn ẹni tójú wọn ti dúdú tẹ́lẹ̀ ojú wọn ti là gbogbo tẹ́ ṣe fáwọn bàbá wọn tẹ́ gbéwèé fún wọn pé ọ̀nà líle ojú wọn ti là mo ò fẹ́ sọ̀rọ̀ láti bí ọjọ́ mélòó àwọn èèyàn ti challenge mi pé ìwọ tó jọmọ lọ́rin gan ò lè sọ̀rọ̀ sí ìwọ tó ṣe gbà kan awé sọmọ àlè lọ́rin ansara lọ́rin ọmọ lọ́rin ni wá tàdé wà nù lọ́rin èmi ò ní kẹ́ má lọ sa fìràkù kẹ́ má lọ sa kùndí tẹ́ má lẹ́ ń sà kí ló ń jẹ́ kùndí tàkí ni wọlé ti rí tíra wíwé ẹ dáhùn ìkọ́ṣe ni ta ló ń wé ogun tí wọ́n máa ń wé tíra ó ṣe ló di tẹ̀sùbáàmù alẹ́ ẹ̀sìn làákàì mo máa ń sọ̀rọ̀ kan mo ní nígbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n jagun ó kàn fi sọ́ọ̀dù ládùn wọ́n fi àwọn sọ́ọ̀dù ládùn jagun ni ẹni àfáà kan náà jáde ó sọ̀rọ̀ sí gbòó ní ẹ̀gùn orí ẹ̀ burú ò ní mímọ̀ ìgbà t'Ànábì tógun yẹn lé ó sá kúrò ní Mẹ́kà lọ sí ìlú Mẹ̀dínà nǹkan tó ṣẹlẹ̀ sí gbòó nù torí tọ́lọ̀ ní kó ṣe ní movement yẹn ní Ìgbòho ṣe nǹkan tó ní k'Ànábì ṣe ní Ànábì ṣe ó wá sọ̀rọ̀ pé Ìgbòho kí ló ń jẹ́ ogun àwọn Sayyid Hamza àwọn àkó wọn aṣọ wo náà wọ̀ àwọn tíra wo náà lò ǹjẹ́ ṣe sọ́ọ̀dù lásán náà gbé sáwà ǹjẹ́ Ànábì àwọn t'Ànábì lò báwo náà ṣe jẹ́ àwọn oníṣẹ̀ṣe ni àwọn tó bá sọ̀rọ̀ àwọn nǹkan agbára wọn ǹjẹ́ ṣé ó ní kí wọ́n dànù nígbà yẹn àwọn tó jẹ́ oníkìmí nú àwọn alágbára àgbà wọn àwọn tó lò tó fàmọ́ra tó fi ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tó fi gbogbo nǹkan mi ní sọ pé tàn tó pè wọ́n wọ ara ẹ̀ tó ń darapọ̀ àwọn ló ń fèsì àwọn ara wọn kí náà fi jà ìgbà tí wọ́n tó jagun tán tí wọ́n ń wo àwọn nǹkan ìjà ẹ̀ wọnú mọ́sálásí nígbà tágun tán Ànábì Muhammad kò ní kí wọ́n lọ sùn ó ní kí wọ́n lọ sọ̀rọ̀ ni ó ní ẹ lọ sókọ́ in case tó bá tó dé ìgbà tẹ́yìn máa dé sọ́dọ̀ wa ń bí ẹni káwọn nǹkan tí wọ́n fi sọ ilẹ̀ wa ẹni kan máa sún
ẹni kan máa kíní kan nǹkan tí ò yé yín pọ̀ jù tó yé yín lọ. Ǹjẹ́ kí ló ń jẹ́ Ṣàítánì, ǹjẹ́ kí ló ń Jésù? Ebẹ́ yìí lẹ gbé wá pé kíní yìí Ṣàítánì ni. Ẹ̀yin gangan ló lórí oníná. Ẹ̀yin àbá àwọn yìí gangan ló lórí oníná. Ǹjẹ́ sẹ́yìn lẹ fẹ́ kọ ìdájọ́, ẹ̀yin lọ́lọ́run? Ǹjẹ́ ta lọ́lọ́run yẹn gangan? Ǹjẹ́ sẹ́yìn lọ́lọ́run, Ọlọ́run ọba tó, ẹ̀yin lọ́lọ́run ọba tó dá yín, tẹ́ fẹ́ máa ṣèdájọ́ Ọlọ́run, tẹ́ fẹ́ gbèjà Ọlọ́run? Ta ń sọ fún yín pé lọ́rin ìlú àlìjánà? Ó tọrọ ní ká má sọ, àbí ìlú bàjẹ́, ìlú ọ̀tẹ̀, ìlú tó jẹ́ pé àwọn tó yẹ kó tó sòdodo gan-an wọ́n ti gbàjẹkújẹ, wọ́n ti di mùmúkùmù. Bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin ni mí máa sọ ni, torí kọ́kọ́ fúnra ẹ̀ gbóngbó náà kó tó sọ̀rọ̀. Kò yé yẹn bá mi ṣí ètò yìí kó kàn wọ́n, kó kàn ẹ́ ní ọ̀fìn Ìlọrin. Èmi ò ní kán má lo pàwọ́ àwọn látòkè, torí èmi ti mọ̀ pé kò sí bó ṣe wù, màá ìjọ kan náà máa lọ náà ni. Torí ẹ̀yin lọ́bọ onídàájọ́, bí Deborah ṣe sọ̀rọ̀ níjọ́ kìíní àná tẹ́ pa, ẹlòmínà tún sọ̀rọ̀ ẹ tún pa, ẹ ń lọ léèyàn. Ta ni bàbá lákú bàbá láyín tẹ́ fi sọ pé kó má ṣe tó ṣe? Ó jẹ́lẹ̀ bàbá yín nǹkan tẹ́ gbà láyè nílùú ti yín. Ta sọ fún yín pé ìlú yín ẹ̀yin lẹ nílẹ̀. Ẹgbẹ́ yín tẹ́ sọ̀rọ̀, ǹjẹ́ ẹ ti mọ ọjọ́ tẹ́yìn náà jáde láyé? Ẹlẹ́pàá ẹ wá ń tírẹ́tì ìyá ọ̀yà. Ó kan mí o, mi sọ lọ́sùn, mi sọ lọ́sà, mi ṣe kíní bọ́ tí ó ti tọ̀rọ̀. Ẹ fún kálukú wọn bẹ́ẹ̀ ṣe ṣe ní last 2 years tẹ́ fi ń lé àwọn kìrìsìtẹ́nì, tẹ́ ń lẹ òkú mọ́ wọn, tẹ́ fi ní wọn gbọ́dọ̀ lọ skul, tẹ́ ti skul kìrìsìtẹ́nì nílọrin. Bàbá mi Tinubu, ẹ jọ̀ọ́ ẹ wá àtúnṣe, ẹ má jẹ́ kán dá wàhálà lẹ̀ nínú Ìlọrin, nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà, ẹ má jẹ́ kán dá wàhálà lẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi ń ṣe kíní. Bàbá Tinubu, ẹ bá mi sọ fún wọn, ẹ jẹ́ kó yé wọn pé constitution Nàìjíríà kìí ṣe bó ṣe rí nìyẹn, kó kálukú ṣe ẹ̀sìn tó bá wù ló wà nínú constitution Nàìjíríà. Ẹ má jẹ́ kí wọ́n dá wàhálà lẹ̀ kó wá di pé ìjẹ̀sìn wá ṣẹlẹ̀ nínú ìlú. Kán má fi eléyìí ba ìjọba tí yín jẹ́. Àwọn olórí burúkú, àwọn aláìní, àwọn tó jẹ́ pé wọ́n ronú bí wọ́n ti fẹ́ jẹ́ àbí bí wọ́n ti fẹ́ jẹ́yàn nínú ayé, ẹ̀yin ẹlẹ́ tó wá fẹ́ gbé wá lásìkò yìí, ẹ fẹ́ ba ìjọba bàbá Tinubu jẹ́. Ọlọ́run ọba ò ní fún yín ṣe, torí pé mo rí pé ẹ ṣe làákàyè rárá ni, ẹ ṣe làákàyè. Kéde jàgídíjàgàn, Ànábì náà lọ sọ pé kìí ṣalágbára ènìyàn lẹ́ni tó bá lè làyàn mọ́lẹ̀, ẹni tá a lè pè lálágbára ènìyàn lẹ́ni tó bá kápá ẹ̀mí ẹ̀ nígbà tó bá ń bínú lọ́wọ́. Gbogbo nǹkan ló gba pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo nǹkan ló lálàyé. Ẹ wá nílẹ̀ bàbá yín, níbo nílẹ̀ bàbá yín dé? Gbogbo ẹ̀yin tẹ́ lọ yẹn, ta ló lè dúró ìdílé rẹ̀ nínú gbogbo wọn? Ẹ lọ fọ́lọ̀ mi o, ẹ̀yin tẹ́ jábà tẹ́lẹ̀ ń tẹ̀lé mi, tẹ́ bá rò bí bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ àgọ́ ni. Òtítọ́, ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n lára. Bíbí Ìlọrin ni mí tí mo rẹ̀ wà nílọrin, tí ì sọ máa lè rárá. Mi ò tẹ̀tẹ̀ máa jáde o. Bọ́ tí wọ́n máa ń pè tán sọ̀rọ̀, mo mọ̀ káwọn kan náà máa wà tán wà ní diaspora tán jáwọn àpapọ̀ kan náà, àwọn náà máa láwọn fẹ́ jáde. Kíní kan, èmi ò, Islam ò ní pé kẹ́ máa lékú sọ́mọ làkejì. Torí ẹ̀sìn ilẹ̀ Yorùbá níbí, ẹ̀sìn wá ní, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, ìfẹ́ lẹ̀sìn. Àfọ́ àkànnà ló sọ pé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àyàfi irun. Òun náà ló tó sọ pé Ọlọ́run ọba ò ní gba irun kankan lọ́wọ́ wa àyàfi kíni? Ìmọ́ra. Kíni ìmọ́ra? Kìí ṣe aṣọ tó mọ́ náà sọ, kìí ṣe aṣọ. Wọ́n sọ̀rọ̀ lórí ìwà. Ẹ̀yin tẹ́ bá ní mímọ̀, tẹ́ ní rásù kìtáàbù, kìí ṣe kìtáàbù rásù, ìwé nǹkan tẹ́ ń kà nínú ìwé sọpọlọ yín. No, tẹ́ bá ka ìwé yẹn báwo lẹ ṣe fẹ́ gbé?
mo sọ pé mi ní sọ Lárúbáwá torí pé kẹ́ máa rò pé bóyá àbí nǹkan kan. Ẹ má máa ka Kùránì pé ẹ wá ń ka pé kíní kan ẹbí ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tẹ́ bá rí ibi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ sáwọn tó jẹ́ Lárúbáwá gan 75% wọn àbí 70% wọn. Ṣé Ọlọ́run nífẹ̀ẹ́ Arab tó yẹn ni? Tí bá ṣe torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ lọ wo tó wà ní Kùránì ẹ̀ tẹ́ jẹ́ mímọ̀ rẹ̀. Ẹ má yẹ ká máa ṣe kíní àbí ká máa sọ̀rọ̀. Ẹ má yẹ ká gbéra wa ṣubú nú ẹ̀sìn. Ẹ má jẹ́ kí Islam kó bàjẹ́ ọ̀rá máa ṣe ká máa pèyàn sẹ́sìn jẹ́jẹ́. Ibi tẹ́ ẹ̀ ti ṣe làákàì tẹ́ ẹ̀ ti ń jájẹ ẹ̀sìn. Ẹ wo bàbá mi Àgbàlá Gabriel brọ́dà mi yẹn. Ẹ wo ibi tó gbà wọlé sáwọn èèyàn lára, ẹ wo ojú ẹ ṣe kún. Ẹ wo bó ṣe dìde tó ń help àwọn èèyàn káàkiri. Ẹ wo bó ṣe dìde tó ń gbìyànjú láti máa ṣe àwọn ẹni tó ti pẹ́ àti inú fíìmù àtẹni tó ṣe kíní. Ẹ wo bó ṣe help àwọn èèyàn. Ó wá bí wọ́n pè wọ́n. Ẹ wá wo inú church ẹ̀ nígbà tí mo wo program ẹ̀ ní ìjẹta. Ẹ wèrò mùsùlùmí tí wọ́n wé ìjáàbù, àwọn tó lo ìborùn, gbogbo àwọn ìyà gbogbo wọn pọ̀ ńbẹ̀. Kí lẹ rí ṣe fún wọn? Ǹjẹ́ gbà wo lẹ́yìn fẹ́ ṣe làákàì? Ẹ̀yin wá ń hùwà ẹni tí ò ronú. Ṣé rí mo lè fẹ́ sọ pé àwọn oníṣẹ̀ṣe gan dáa jù yín lọ torí inú gbogbo yín gan àwọn lẹni tí ò kí ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àwọn máa ń hùwà omi. Ìwà omi nítorí ẹnìkan wọ́n kàn máa wo ni. Bó bá ṣe wù ẹ́ kó ṣe sómi wàá fi tábà, wàá fi sanwó, wàá fi ṣe yábàyàbá. Nǹkan títa ni Ọlọ́run ṣe jáde fún yín nù. Ẹ pé mi against ẹ̀. Torí pé ẹ̀ ṣe làákàì ni. Ẹ ronú ni. Nǹkan tó yẹ ká ẹ̀ràn ẹ̀ràn. Ẹ ronú ni. Ẹ jẹ́ n sọ fún yín dáadáa. Tí ẹ bá ronú, ẹ mọ̀ pé bọ́lọ́run ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mímọ̀ ẹ̀yin àfáà ni pé yẹ̀pẹ̀ lọ́lọ́run fi dá. Bẹ́ẹ̀ ni yẹ̀pẹ̀ wà ní tọ́lọ́run fi dá wa. Ǹjẹ́ kí lẹ mọ̀? Ǹjẹ́ ta lọ́lọ́run? Ǹjẹ́ níbo lọ́lọ́run wà? Ǹjẹ́ kí ni gbogbo tá a kó jọ nínú ayé? Ǹjẹ́ kí ni? Ta ló ní? Ǹjẹ́ ta ni kú? Ẹ gbọ́. Ǹjẹ́ ta lè su Ṣẹ̀tánì tẹ́yìn ń pè? Ǹjẹ́ ṣé Ṣẹ̀tánì ti tẹ́yìn ń pè tó wà ní Kùránì òun lélẹ̀ táwọn ìṣẹ̀ṣe ń bọ̀? Ẹ̀dẹ̀ ń parọ́ mọ́rọ́. Ẹ̀dẹ̀ ń parọ́ mọ́rọ́. Torí mo rí pé à ń tanra wa. Torí mi ní deep tí mo bá deep ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa bàjẹ́ àwọn èèyàn gan wọ́n á yẹra kúrò ní Islam. Àṣírí mo sọ fún yín. Mo ti sọ ti pẹ́ ẹ jẹ́ ká wà mùsùlùmí, ẹ jẹ́ ká tò bó bá ṣe ká lè so. Amọ̀pẹ́sìn àlàáfíà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ mí kò ṣẹ̀ṣẹ̀ mo lè ní kí ṣẹ̀ṣẹ̀ àlàáfíà. Bẹ́ẹ̀ ni torí mo ti rí pé tí ń gbé ní ẹ̀sìn jàgídíjàgan. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn tẹ́ fẹ́ máa ní ẹni yìí lára ńlágbájálá nílẹ̀ tẹ́ wà ní orílẹ̀-èdè tẹ́ wà tí ẹ mọ̀ òfin tó wà níbẹ̀ ẹ wá ń pàṣẹ lọ́wọ́ ara yín. Ṣé kò síjọba ń lu mọ́ ni? Ẹ lè máa pa ẹni tó ń ṣe kíní. Ẹ lè máa ṣe tẹ́ bá ti rí eléyìí kí ló kàn yín? Ṣé nǹkan tẹ́ fẹ́ rán nú ayé nu? Ǹjẹ́ sẹ́yìn lè máa wọ náà ni? Ǹjẹ́ sáwọn ló máa wọ náà ni? Ǹjẹ́ ta ló mọ̀? Ta ló mọ orúkú tó fẹ́ kú? Ǹjẹ́ bo gangan la gbogbo àtijọ́ máa rí? Ẹ wá gbéṣẹ́ ìjà ẹ̀sìn sórí. Ẹ wá ń sọ̀rọ̀. Gbogbo yín lẹ̀dẹ̀ ń jórí eku jórí ẹja. Nínú Ìlọrin. Ẹ wo àwọn kankan wà tí mo bá sọ̀rọ̀ lọ́sọ́dọ̀ ẹ̀yìn à.
bọ̀ a ní ti sọ ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ torí pé kìí ṣe tí wọ́n ọ̀rọ̀ ẹ̀sìn mú wá sọ bó tó bá tásìkò tá a bá tú pẹ́rẹ́pẹ́rẹ́ mo mọ̀ pé kò sí tó kù ìbò yẹ ẹ fẹ́ fi kú lé mi bọ́ mo kàn mọ̀ pé tọ́lọ́run bá fi sí kò sẹ́dà tó lè ẹ ti ṣe rí bọ́ olótìtọ́ ọ̀rọ̀ wọn kì í láìkí ẹ máa rò bí rọ́bìṣì ló ń sọ bọ́ mo rọ ọlọ́run ọba tó láyé ọba tó ní gbogbo nǹkan kábíyèsí elédùmarè mo rò pé àwọn ẹni tí ẹ̀kọ́ òye kọ́lọ́run ọba kó bá mi sí wọn lọ́pọlọ nínú ọ̀rọ̀ tí mò ń sọ kọ́lọ́run ọba kó bá mi sí wọn níyè láti mú títọ́ ọ̀rọ̀ gbọ́ ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ kó yé àwọn èèyàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan lẹ́ ń band fáwọn kan tẹ́lẹ̀ ń ṣe núlé ọ̀pọ̀lọpọ̀ kan lẹ́ ń ṣe tí ò dá tẹ́ pé àkàn wò yìí torí gbogbo tẹ́ bá ń ṣe gbogbo ẹ̀ ló lẹ́sàn ìwọ àfáàtẹ́ dìde gbogbo yín tẹ́ dìde ǹjẹ́ báwo ló ṣe mọ́ wájú ọlọ́sọ òbí tẹ̀sùbá tó ń fa lọ́lọ́run fẹ́ gbà ní abóró bí irun tó nǹkan forí kanlẹ̀ lọ́lọ́run ọba fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mo kàn fẹ́ kí gbogbo yín máa rántí pé kúlù áyìn sáyàmútu láyé sáfídùn ní yasùfòtò gbogbo kìràkìtà náà gbogbo lágbára bó jẹ́ kìíní kan náà wá padà lọ náà ni ẹ má bínú pé mo sọ rárá bí mo sọ pé mi fẹ́ sọ anything kí o tí a rí alájà mi jagun mú kí yín alájà mi Kadijat mú kí yín màámi olóríire ìyá olóríire ìyá tó mọ̀ òtítọ́ tó mọ̀ ọ̀tún tó mọ̀ òtì torí ẹ wò ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má dá wàhálà lẹ̀ sílùú lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo sọ pé péréte ni mo fẹ́ wá bọ̀ ẹ bá mi ṣí ẹ̀ kó kan gbogbo yàn ẹ bá mi ṣí ẹ̀ kó kan ìlú Ìlọrin àwọn àbá tó sọ̀rọ̀ àtàwọn àbá tó wé láwà nígan èmi ò ní ní má jáde o wọn mọ orúkọ yín tààrà o àdèmọ́ra wa dáadáa kò sí gbogbo yín ẹ̀sà kùndí ẹ̀sà tìrà ẹ̀sà ògùn a máa gbà lórúkà ní a máa ṣe kílẹ̀ ṣeun ẹbọ lọ́dún ẹ̀yìn ìsìláàmù nù àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má jẹ́ ká tú àṣírí nílùú Mẹ́kà ẹ má jẹ́ ká tú àṣírí tó wà nínú Mẹ́kà nínú Káàbà ǹjẹ́ sẹ́ ẹ̀kọ́ tó pamọ́ síbẹ̀ ǹjẹ́ sọ́run ìlọ́bọ̀ Elédùmarè tó fi nǹkan pamọ́ síbẹ̀ ǹjẹ́ kí náà fi rú yín lójú ǹjẹ́ kí náà fi gábà yín tó wọ́s brain yín àtẹ̀yìn alájì tẹ́ lọ sí Mẹ́kà gangan ẹ̀yin ìjọba àbẹ́yìn èèyàn tẹ́ ń ròyàn ní Mẹ́kà ẹ má bínú omi lẹ́ẹ̀ronú o gbọ́n mo tún sọ nídàkejì ẹ ronú ìronú tí mo ń sọ bí mo ṣe gbé ẹ ronú dáadáa ìkàlẹ̀ ṣe fáwọn ará tẹ́ ẹ̀ràn lọ sí Mẹ́kà ẹ̀ràn wọn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀ràn wọn lọ fún dáadáa Ọlọ́run kìí ṣe pé oore tẹ́sí fún ọpẹ́ fi rán wọn Mẹ́kà ẹ máa fi rójú lọ Ọlọ́run ọba gbà láà wàláhì tàláhì sọ́bí láì lẹ́tí láìláìláwọ̀ lè rójú lọ Ọlọ́run ọba gbà torí pé ẹ̀ràn wọn lọ Mẹ́kà láyé abẹ́bí jọ́sìn fọ́lọ́run no ẹ̀bí jọ́sìn fọ́lọ́run ìkàlẹ̀ ṣe fún wọn máa sọ ìdí tẹ́bí ṣe kà fún wọn fún yín ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yín wọ́n lọ Mẹ́kà 5 million 4.5 4 million gbogbo àwọn tó lọ sí Mẹ́kà pátápátá tí wọ́n bá dé wọ́n tún máa tọrọ jẹ́ngbà tí wọ́n bá dé ǹjẹ́ kí ló tẹ̀sẹ̀ fún wọn 1 million ká ní kó fi ṣe business ẹ lè ṣe bọ̀kan lè mọ̀ pé ẹran lágbájá Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nínú ebi ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nínú ibi tó ti sunkún ẹ ronú lórí ẹ̀ ẹran wọn lọ Mẹ́kà ẹ fún wọn owó tó tówó owó tó ẹlòmí ìgò tó wá rí ẹwọ sọfanẹs ìlú yín ò wá jọ yín lójú òkè Olúmọ wà ńbẹ̀ òkè Sóbí wà ńbẹ̀ òkè kíníkọ aṣọ gbogbo àwọn nǹkan yẹn òkè náà ni kò sí ìṣẹ̀dá tó wà lára àpáta ẹ̀yin ẹ gorí àpáta kẹ́ lọ bí Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run ọba pátápátá wọn máa ń lọ sórí òkè lọ bí Ọlọ́run ọba ǹjẹ́ ti lọ síbẹ̀ lọ bí Ọlọ́run bọ́lọ́run ọbọ ní gbàdúrà yín ẹ wá kó 4 million 5 million ẹlẹ́ẹ̀nà yàn Mẹ́kà wà láyé ẹ̀ sóre fún wọn
even èmi mo tún sọ àdúrà yín gan ò lè gbà lórí tẹ́tẹ́ fún wọn torí kàlẹ́ ṣe fún wọn táwọn owó rò bóyá inú àwọn dùn ìṣẹ̀dá àwọn inú wọn ò dùn sí yín ẹlẹ́ran wọn Mẹ́kà aburú lẹ́ṣẹ̀ fún wọn ẹ̀ sóre fún wọn rárá tẹ́ bá sóre fún wọn ni torí tó bá máa kan ọmọ tákan aya tákan ẹbí wọn ẹ̀ ṣe fún wọn ẹ̀ ṣe mówó yẹn kẹ́bi dá wọn lókòwò kí gbogbo òdílé wọn máa jẹ́ ń bẹ̀ mo rí pé a ronú nínú ẹ̀sìn àìwá torí pé ẹ fẹ́ lọ jọ́sìn ìlú kan ẹ fẹ́ lọ sí nǹkan nínú ìlú kan ẹ lè kówó jáde nígbà tí wọ́n ní kò sówó lu ebi pa àwọn aráàlú kí lẹ ṣe fáráàlú gangan àtẹ̀yìn ìjọba gbogbo yín pátá ni mo bá wí àtẹ̀yìn olówó onúùlú mi ìdíbi tẹ́ ti ronú 4 million 5 million láti lọ sí Mẹ́kà àwọn ìyá tẹ́ ẹran lọ ẹ ṣe sí ṣọ́ọ̀bù fún wọn kẹ́ rajà síbẹ̀ pẹ̀lú 1 million kẹ́ tún ṣe fẹ́ lómi náà kó jẹ́ kẹ́ ṣe fẹ́ lómi náà 4 million tẹ́ fi lẹ́nìkan yẹn ẹ mọ̀ kóhùn náà tó máa wọ́wọ́ tó máa ná lọ́wọ́ tẹ́ fi lẹ́nìkan tẹ́ bá ṣe fẹ́yàn mẹ́rin báwo gangan ni oore ò ṣe ní máa bá yín àdúrà yín ò ṣe ní gbà bí dáadáa Ọlọ́run ò ṣe ní bá yín tọmọtọmọ kí la wá ń rò a má jẹ́ kí wọ́n wọ́s brain wa má káwà fọ́káyé wọ́s brain ẹ̀yìn èyàn má kí là ń tọra wa fún mo rí pá ń gá ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni bọ̀ ó tọ́rọ̀ ní kémi má sọ torí mo mọ̀ pé máa rí 8 mi ẹ máa 8 èmi torí pé mo ń sọ tọ́rọ̀ ẹ̀yin tẹ́ jáfa ẹ̀yin wúlà ẹ̀yin wára sẹ́tù àmbíyà gbogbo yín mo lè pé bàbá mi mú fún tí Ìlọrin ṣé o Suleiman Farouk mú kí yín ọlọ́ọ̀lọ́n kó máa bá yín bí tẹ́wà ike ọlọ́run kó máa bá yín bí tẹ́wà àpọ́nlé kó máa bá yín bí tẹ́wà ẹ bá mi bá àwọn tó ń ṣe nǹkan yìí sọ̀rọ̀ ó tọ̀rọ̀ ní ká má ṣe òun ìwọ tó ti lọ Mẹ́kà láìmọye gbà bí kò lọ ti 20 times ni wàá tún máa lọ torí pé owó wà nílẹ̀ owó yẹn náà tàbá dẹ̀ wá díẹ̀ kò mọ̀ owó olówó owó aráàlú torí kan lè rí yín ogún ológun àwa ronú mo ronú nínú nígbà táwọn ẹ̀yà ti wá lọ kò wọ 300 naira kí ló jẹ́ 300 naira 300 naira báwo ó tọrọ ìgbà ẹga tó sọ pé wọ́n ó tọrọ ní ká má sọ ọ̀hún àwọn fowó ara wọn lọ ní gbogbo tó bá lówó ara ẹ̀ lọ tó bá fẹ́ lọ ẹ̀yin tẹ́ ẹ̀ rán wọn lọ ẹ̀yin gangan ni mò ń bá wí ẹ̀yin tẹ́ ẹ̀ rán wọn lọ ẹ̀yin náà lè rán yàn pé kan wá mú mi kan pa mí bẹ́ẹ̀ ni ó tọrọ ẹ lọ ronú jinlẹ̀ kẹ́ ẹ ronú dáadáa kẹ́ ẹ ro àti bọ̀tá àwọn ọmọ yín tẹ́ bá rò bóun lẹ́fẹ́ fi tọrọ àforíjì níwájú Ọlọ́run wàláì tàlá mo fi Muhammad Ọlọ́run ọba búra sí kò lè ṣe ẹ wo orú tágbàlá Gabriel ṣe yẹn gbogbo àwọn ẹni tó ń dáwó tí wọ́n fi ràn yàn lọ́wọ́ yẹn wọ́n ti ṣe dáadáa wọ́n ti ń yọ aburú tó wà nínú tí wọ́n ti ṣe sílẹ̀ wọ́n ti ń yọ dànù wọ́n sì ṣe àtúnṣe níwájú Ọlọ́run wọ́n tọrọ rẹ̀ níwájú Ọlọ́run nìyẹn gbogbo àwọn ẹni tó ń ṣe nǹkan yẹn fún Àgbàlá Gabriel kó máa fáwọn èèyàn tó fi tọrọ fáwọn èèyàn ẹ wá ń pariwo Mẹ́kà kí ló wà Mẹ́kà kí ló wà nù Saudi gangan ǹjẹ́ ṣé wọn kì í ṣẹ̀ṣẹ̀ ni ǹjẹ́ ṣé kò ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ẹni tí ò lọ bẹ̀ ni ò ní mọ̀ kí la fẹ́ máa tanra wa fún kí la fẹ́ máa parọ́ fúnra wa fún kí la fẹ́ máa gábà ara wa fún mo ti ní kò tí àsìkò ọ̀rọ̀ tí tó èyí àfáàkẹ́ lọ gbé jẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ní mímọ̀ tẹ́ òbí bóyá mímọ̀ kéwú àbí nǹkan tẹ́ ẹ̀ka òun ló ṣe yín òun ló ń dààmú yín lórí èdè lédè tẹ́ ẹ̀ka bóyá òun ni ò jẹ́ kẹsẹ̀ lákàì ẹ̀yin tẹ́ ẹ̀rùn yàn ní Mẹ́kà ẹ̀ reduce ẹ̀ Nàìjíríà ló lọ jù ní gbogbo country ẹ bá lọ sírò owó yẹn tí gbogbo àwọn èèyàn fi lọ tẹ́ bá fi ṣe nǹkan sí ìlú kẹ́ẹ̀fi tún ti ṣe ọkọ̀ fi kọ́lé iṣẹ́ kẹ́ẹ̀dá ọ̀pọ̀ ẹ̀yìn olówó kẹ́ẹ̀fi kọ́lé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó mú kólò kiri ta tí wọ́n ṣe jágùjàgù tẹ́ wá nǹkan rere fún wọn wọn ní ṣe bẹ́ẹ̀
mi ò wá níbi tí ẹ ti ṣe làákàyè rárá kẹ́ ẹ ronú dáadáa pé báwo làwọn ọmọ mi náà ṣe fẹ́ jẹ́ ẹ wá rò bí bóyá òun lè fẹ́ fi tọrọ dáríjì wọn jọ lẹ́fẹ́ bí lójú rí ọlọ́gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ràn yẹn Mẹ́kà tó bá ti ń pè lásìkò nú àwẹ̀ lásìkò Ramadan ẹ máa fi kẹ́ ẹran Mẹ́kà ní kókó bàbá mi MC Olúọmọ ẹjọ́ ẹ stop ẹ gbogbo ẹni tẹ́ bá fẹ́ sóore fún ẹgbà ṣọ́ọ̀bù fún ẹ kó nǹkan síbẹ̀ torí mímọ̀ ibi tí wọ́n ṣàlàyé fún yín dénú bàbá mi MC Olúọmọ Musiliu ìmọ̀ràn tẹ́mi á fún yín nínú ẹ̀tẹ́ ẹjẹ́ kan mo bàbá mi owó ẹ̀yẹ aláàjì owó ẹ̀yẹ ẹ̀yin náà yí padà aláàjì Gàbà ẹ̀yin náà ẹ rò dáadáa ẹ owó tẹ́ bá ní tẹ́ bá fẹ́ fi náà yàn àtẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin alájà tẹ́ wà nínú káàkiri dẹ́kọ̀ dẹ́lọrin káàkiri ilẹ̀ Yorùbá bí nínú Nàìjíríà ẹ ronú sí owó tẹ́ fẹ́ fi rán ẹnìkan lọ ẹ fi ṣe irú 4 million àbí 5 million ẹ fi rán èèyàn 5 ẹ fi sí ṣọ́ọ̀bù fún wọn ẹ wá máa sọ fáwọn náà pé tọ́lọ́ bá ti ń gbà sí àwọn náà káwọn náà máa hẹ́pù àwọn èèyàn náà kán máa wò pé bóyá àwọn náà káwọn náà máa hẹ́pù kán máa dúpẹ́ fún yín ẹlòmíì kan máa sọre fún àdúrà tó máa ń ṣe fún á máa gbà ìwọ náà hẹ́pù ẹlòmíì tádùn ẹ bá ti gbà tọ́rùn ẹ bá ti sí ẹ máa ṣe yẹn máa fi yẹn jákà fọ́lọ́run ẹ máa fi ṣe sàká fọ́lọ́run látara rẹ̀ àwọn tó ti rí ṣe àwọn nàbí àwọn àfáà tó jẹ́ pé wọ́n ti ṣe àwọn náà lẹ́tún máa gbówó lọ fún àwọn aláìní pọ̀ nígboro àwọn ẹni tí ò rí ṣe pọ̀ nígboro ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kẹ́lòmíì wáṣẹ́ ń ṣe ọwọ́ ẹ̀ ẹ máa wá ẹ máa àwọn tó yẹ kó ti níláárí náà lẹ́tún máa ṣàánú ara yín ẹ máa rò pé léyìí tẹ́ ṣe láti fi pé ẹ rán wọn lọ Mẹ́kà òun lọ́lọ́run fẹ́ wàláhì Ọlọ́run ò lè gbá dáadáa kankan nínú tẹ́ ṣe mo ti ń sọ fáwọn èèyàn ti pẹ́ gbogbo léyìí tẹ́ ṣe yẹn Ọlọ́run ẹ lè rójú rí Ọlọ́run látara ẹ̀ bọ̀ mi tọrọ àforíjì gbogbo yín pẹ́ẹ́rù ju rí Ọlọ́run torí bí tẹ́ mọ̀mọ́ ni kì í sọ òun lọ́lọ́run fẹ́ fi gbàdúrà yín o pé ẹran yàn lọ Mẹ́kà kọ́ lọ́lọ́run fẹ́ fi gbàdúrà yín kése torí pé ẹran yàn lọ Mẹ́kà lọ́lọ́run fẹ́ fi gbàdúrà yín ẹ mú àwọn ẹni tí ò ní àwọn ẹni tó ń sunkún ẹ mú wọn irú àwọn ìyá tẹ́ ẹran lọ pé ẹ kéré kan ẹ dáko fún àwọn ẹlòmíì tó wà nínú gbòòrò ọ nínú mọ́sálásí ẹ dá ṣọ́ọ̀bù fún wa iṣẹ́ wo lágbájá fẹ́ ṣe Mẹ́kà tí ń bọ̀ kìnnì kan tí ń bọ̀ ǹjẹ́ kí lẹ ṣe nínú ìlú yín tí ìlú yín bá dá ní ẹ̀ ní lọ sọ́hùn ẹ ṣe púpọ̀ tí ìlú yín bá dá ẹ̀ ní lọ sọ́hùn àwọn máa wá sí ìlú yín ni ẹ̀ túlù ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ronú nípa ìlú yín kó lè fi dá ṣé tí ìlú bá dá àwọn nǹkan máa sọ pé àwọn fẹ́ kún àbí ṣé ẹ ronú ni ọ̀tẹ̀ pẹpẹlẹkú mi sí ẹ̀mẹ́ tó sọ wá Nàìjíríà yẹn gan ojoojúmọ́ báyìí ẹ̀kàn jíríyà ibi tó yẹ kẹ́ ẹ ronú sí ajaja ọmọ Yorùbá tó yẹ pé owó nìkan la máa lé àwọn ará bí àwọn ń lé ọpọlọ wọ́n dẹ̀ ń lé pẹ̀lú bá ṣe lọ́pọlọ tó àrònú síbẹ̀ wọ́n lé pàwà wọ́n lé ipò ẹ ronú mo sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn máa hàn fọ́lò mi ò ní dandan pé bóyá kẹ́ fọ́lò mi torí pé mo sòtítọ́ ọ̀rọ̀ ẹ lọ rìpọ́ọ̀tù péjì mi ẹ blọọkù ẹ màá tún sí mi síbẹ̀ ti rìpọ́ọ̀tù ẹ̀ ní mo kàn ń lò náà ni màá tún sọ ọ̀bọ̀ tó báyìí pé lórí òdodo ni gbogbo àwọn àfáà oríṣiríṣi tí wọ́n wà ní diaspora tó máa sọ̀rọ̀ èmi ò tí ì ráyè àti jáde fún yín torí kò kàn mí mi ò tí ì ráyè gbogbo léyìí tẹ́ máa sọ tẹ́ máa ṣe gbá yẹn kò kàn mí torí tó bá ti pé ọ̀rọ̀ àjọ máa wọnú ọ̀rọ̀ dáadáa àjọ máa wọnú kéwú dáadáa mi ò ní báyìí tààtà pé bóyá kíní màá ní ẹgbẹ́lẹ̀ ẹ jẹ́ ká fèsì ara wa nítorí ọ̀rọ̀ tó wà nú ẹ̀ kí la fẹ́ máa ẹ má jẹ́ kí àwọn nǹkan tí wọ́n wádìí dáadáa ẹ má jẹ́ kí wọ́n tún nǹkan tí ò yẹ kí wọ́n tún fáwọn èèyàn káwọn èèyàn padà ní ìsìlámù ẹ jẹ́ ká ara máa ṣe báyé ṣe jẹ́jẹ́ kẹ̀dẹ̀ máa tẹ̀lé bó ṣe ń lọ jẹ́jẹ́ o kéde bá yẹ sí ẹ̀sìn lẹ́sìn sí ẹ̀sìn kéde bí ọdẹ ràn yàn lọ́wọ́ lẹ́sìn ràn yàn lọ́wọ́ o
òkè Olúmọ, òkè àwọn ìlú oríṣiríṣi wà ńbẹ̀. Ẹ lọ sórí òkè yẹn, nǹkan táwọn kìrìsìtẹ́nì ní tí wọ́n fi ṣe làákàtà tó yẹ pé máa ní àwọn lọ sórí òkè tí wọ́n máa gun orí àpáta wọ́n á ṣàdúrà lórí ẹ̀. Ẹ̀yin mùsùlùmí ẹ̀rọ làákàyè láti mọ̀ pé orí àpáta yẹn gbígbàdúrà wà ńbẹ̀ ló yẹ káwọn ànábì kan ṣe bẹ́ẹ̀. Àwọn babaláwo kan gan tó jẹ́ ní àwọn ọ̀sẹ̀ṣe gan àwọn náà ló ń tọrọ àdúrà lórí àpáta. Tẹ́ bá dé Èkìtì ẹ máa rí ààyè tí kinní kan jókòó sí, bẹ́ẹ̀ dégbà ààyè tí kinní kan jókòó sí. Nǹkan wo ló wà látara rẹ̀? Kí ló bí àpáta gan? Ṣé bómi náà tó ni? Tábà tún fẹ́ tú ó dá ààyè kan kéṣe sí. Ẹ máa rí gbogbo ohun tí tó mi ṣe fún ọ̀pọ̀lọpọ̀. Omi ló mọ nǹkan, omi ló bí ọrọ̀. Kí lẹ mọ̀? Ẹ gbéwèé dání, ẹ lẹ gbé Kùránì dání. Mo ṣiṣẹ́ níbi tá a ti ń tẹ Kùránì. Ìtí ìta lọ́lọ́run sọ tẹ́ yóò bá yé yín dáadáa. Ibi tá a ti ṣe wéèsì ẹ̀ gan à ń sún ni. Náà máa kó jọta máa dájọ́ tá a máa dídà ń pọ́nlé. Nǹkan tá à ń tẹ̀ sí pépà. Printing ni mí. Tá à ń tẹ̀ sínú pépà. Nǹkan tá ẹ bá mi kọ́ọ̀tì àyè yẹn. Tí yẹn sun. Ṣé ẹ rí kèé ṣe pépà tá à ń kà tí wọ́n ní wọ́n sùn? Kèé ṣe pépà tá à ń kà nǹkan tó wà nù ẹ̀. Gbogbo tó kà tó kọ́ inú ẹ̀mí ẹ̀ gangan ni nǹkan tó ń jẹ́ Kùránì. Inú ara ẹ̀ gangan ni Kùránì. Nǹkan tó bá ti kà tó ti wà lọ́pọlọ ẹ̀ tí ó lè kúrò. Ṣé wọ́n lè wá mú ẹ kán sun ọpọlọ ẹ̀? Àbí kán sun ẹ́? Kán sun orí ẹ̀ pé ókè o mo ti jó Kùránì orí ẹ̀. Ẹ wo àwọn ábísù. Àwọn tó yẹ pé ó ní mímọ̀ tó yẹ pé yẹ̀ sí ọpọlọ wọn orí di Kùránì ló wà ń bẹ̀ láì pé bóyá máa wo tírà ara. Gbogbo eléyìí tẹ́ sọ yìí ìwé tá a rà tá a dẹ̀ tẹ̀ nǹkan sí ni. Gbogbo àwọn nǹkan yẹn ẹ má jẹ́ kán fi distract Islam. Ẹ jẹ́ ká wà focus. À ń tẹ Kùránì à ń bàjẹ́. Kéde China náà ti ń tẹ Kùránì kankan wọ́n tẹ̀ láti ibẹ̀ náà wọ́n tẹ̀ nílùú Nàìjíríà. Láìmọ̀ ọ̀nà tó pọ̀ gbogbo àwọn tírà oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Gbogbo tírà tẹ́ rí yẹn ọ̀dọ̀ wa bí la ti ń tẹ̀. Kí là ń parọ́ fúnra wa fún? Ẹ máa rí tírà dáa. Tá a máa ń dànù tí wọ́n máa tún tà báwọn tó ta waste. Àwọn máa tún tà wọ́n tó lọ fi ṣe tissue paper. Àwọn tó tún máa grind ẹ̀ wọ́n á tún fi ṣe tissue paper. Wọ́n á kó gbogbo ẹ̀ wọ́n á tà báwọn tó ta waste. Àwọn tí tó yẹ pé bóyá ó kàn stain ó ṣe kinní kan tí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ pé wọ́n á kó jọ wọ́n á lọ dà wọ́n á lọ wọ́n á tún fi ṣe tissue paper táwọn ẹ̀ máa tún fi nujú. Kí ló dẹ̀ ṣe làákàyè? Àwọn tó ní ẹ̀sìn yín gangan wọ́n gbé bẹ́ẹ̀ ṣe gbé. Ìlú Nàìjíríà ẹ̀ wá ronú ẹ wá gbé gbogbo ẹ̀sìn àti kìsẹ́nì àti ẹ gbé sórí ẹ fẹ́ sọ ní ẹ mọ̀ tó ń ṣe yín o. Bọ̀ ọ̀rọ̀ mi ò ní ju báyẹn lọ lénìí. Ọ̀rọ̀ ń bọ̀. Àsìkò ọ̀rọ̀ tí tó ẹ gbọ́ winiwini tó bá tásìkò. Ẹ bá mi pín kó kàn wọ́n. Ẹ bá mi pín kó kàn wọ́n tó bá tásìkò ẹ gbọ́ ọ̀rọ̀ èmi tí wọ́n wọlé gẹ́lẹ́ńgẹ́ ẹ tún jáde. Ẹ jáde. Ọlọ́run bá fún yín sí. Ẹ jẹ́ kí tẹ́ bá fẹ́ lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn. Ẹ ṣe. Kẹrù bí bóyá gbogbo èèyàn gbọ́n. Ó dìgbà yẹn. Ọlọ́run baba láàánú akọ wa mọ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí, tẹ́ wò mí, tẹ́ sọ̀rọ̀, àtẹ̀yin tẹ́ sọ̀rọ̀, àtẹ̀yin tó yẹ pé ẹ nífẹ̀ẹ́ mi, àtẹ̀yin tó yẹ pé èpè níbi tẹ́ wà tẹ́ ní rẹ́ǹdì, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ojú tẹ́ fi máa ń wò mí kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní.